Koikimedia, bringing the world closer to your doorstep. As the man saw, sorry, onígbà tó máa ń busy, onígbà tí kò kí ń busy, ó ti lọ nìyẹn. The next one, ìyẹn máa dé ní, the next one máa dé ní 1 minute. So, bàbá ń sọ fún yín pé Yoruba nation ló lè ṣe àmọ̀tán sọ ni, ṣòro eléyìí náà lè sìn. Koikimedia, bringing the world closer to your doorstep. In the 23rd of August 2022, ṣòro eléyìí náà ó ti ready láti depart. Sórí kọ̀mpútà ni ó máa tilẹ̀kùn, ó dà pé sensor pé yàn kan tó fẹ́ wọlé, ilẹ̀kùn yẹn máa tì nísìn. Ìyẹn la ṣe ń sọ fún yín. Sórí the next one tó máa dé, ó máa dé ní 1 minute. Èyí náà ti kéde, èyí náà ti lọ. So má jẹ́ kí yàn kan parọ́ fún ẹ pé Yorùbá nation is possible. Bá ti bá Yorùbá nation, báwa náà ṣe máa ní network wa nìyẹn. Wọ́n máa gbéyàn from point A to B. Tó tún rí pé lẹ́yìn náà tún ti dé. Every minute bó ṣe ń kóyàn dé tó ń lọ tó ń bọ̀ nìyẹn. Má yẹ kí yàn kan parọ́ fún ẹ. Yorùbá nation now, Yorùbá nation now.